Olódùmarè ọba ọ̀run bàrẹ̀ lánàá lónìí títí ayé àìnípẹ̀kun. Mo súre pé wáńbẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa a ò ní dẹni tí ò sí níbẹ̀ mọ́. Orúkọ mi ọmọ yín tí ò yí padà, Evangelist Adéifá Ìwàlẹ̀sìn, olórí ọmọ awo àgbáyé Atuaba. Ẹ wo bí iná bá ń jóni tí ń jó ọmọ ẹni, tara ènìyàn lènìyàn kọ́kọ́ pa. Mo súre pé iná ayé kò ní jó ọ, kò ní jó mi, kò ní jó ẹnì kọ̀ọ̀kan wa. Ìjàmbá náà, aburú náà kò ní ṣẹlẹ̀ lọ́dọ̀ wa. Kí ló mú mi tí mo fi pa òwe yìí kí òwe yìí kọ́ máa jẹ́ tẹ̀yìn tàgbà lágbà ẹni pé àwa tá a jó níṣẹ̀ṣe ẹgbẹ́ ara wa níṣòro. Àwa tá a jó níṣẹ̀ṣe ẹgbẹ́ ara wa a ní ìṣòro gangan ń bẹ tó jẹ́ pé a ní láti ṣe ìgbìyànjú lórí ẹ̀. Ká mọ̀ pa a níṣòro torí pé bí kulí ọ̀bá pani tòde gangan ò lè pààyàn. Ìṣòro inú ilé ìníran tòde lọ́wọ́. Kí ni ò fún wa ní ẹ̀rí láti jẹ́ kó jẹ́ pé ará inú ilé gangan ní sọ fún ará òde pé ọyá máa ṣètò ìrìn àjò báyìí kò ní hun ọ́? Kí ni ìṣòro tí mo fẹ́ ká yànnàná? Ẹ̀yin bàbá wa tẹ́ ẹ jẹ́ aṣíwájú wa, bàbá lẹ jẹ́ lónìí, àwọn kan ní ẹ jẹ́ bàbá lọ́jọ́ àná, àmọ́ àwọn tí ń gbìyànjú tí wọ́n máa lè ó sì ṣẹ̀san rere fún tí parun ò ní parun. Gbogbo ẹ̀yin tẹ́ lágbára tẹ́ ẹ ṣe, gbogbo ẹ̀yin tẹ́ nípò tẹ́ ẹ ṣe, gbogbo ẹ̀yin tẹ́ lówó tẹ́ ẹ ṣe, gbogbo ẹ̀yin tẹ́ mọ̀yàn tẹ́ ẹ ṣe, á gbà lọ́wọ́ yín. Ìdí àtàgbò ló sọ bẹ́ẹ̀ torí pé ẹni ni ẹ mọ̀ ọ́ lò, á wà gbé fáwọn tó mọ̀ ọ́ lò. Nínú ọmọlẹ̀ bá fẹ́ mú yín kọ́ wá jẹ́ pé lójú ẹ̀mí yín ni. Ọdún díẹ̀ sẹ́yìn àmọ́ àwọn awo tó rí ṣe tọ́jẹ́ pé wọ́n fẹ́ kẹ́lòmí ọ̀la bí wọ́n bá sọ pọ́n náà lú òyìnbó dé ó ní tí wọ́n máa ń ṣe pé lágbájá èèfì ò tó mi. Àwọn tó ní wọn fẹ́ tí ọ lónìí ọmọ èèyàn tó ti jù ọ lọ́nú ayé, ọmọ èèyàn tó ti jù ọ lọ. Ìtí wọ́n ní tó fi sọ pé wọ́n ní bàbàrà nígbà náà àkàìmọye àwọn ènìyàn nínú mọ̀lẹ́ ti sọ láà tó jù bẹ́ẹ̀ lọ fún. Kí la wá sí ilé ayé ọ̀hún? Àkọlé ara mọ́tò kí ló tún kù? Ṣé ní àwọn akádọ́ jù bá lọ ni? Agbégi tèmi tí mò ń gbé ká bẹ́ẹ̀ yẹn gun jẹ́ẹ̀tì àjọ débi àjọ lọ ni. Ó lè ya ọ asáré tètè ò ní kọjá ní arìnrìn bẹ̀rẹ̀ náà ò ní kọjá ọ̀nà. Àní ká mọ̀ lo ohun táyé gbóhùn malẹ̀ bá ṣe fún wa ní kápá kéèyàn gbìyànjú kó ṣe torí pé oore ń bẹnu kéèyàn ráyé ṣe ó dáa ju káyé ó ṣe ni lọ. Àwa láṣàyé ayé ò ní ṣe wá. Àlàyé ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tí mo sọ pé ìṣòro àwa tá a jó níṣẹ̀ṣe ni pé gbogbo àwọn àkókò yìí ńlá ń sọ lórí pé religion and spirituality. Tó bá jẹ́ pé èdè òyìnbó iná bá jẹ́ ìṣòro wa tó bá fún wa ní problem, ẹ dákun ẹ méjì aṣọ èdè òyìnbó mọ́, ẹ jẹ́ á fi èdè òyìnbó lẹ̀. Religion and spirituality ti mú argument yìí wá fún wa lákòókò yìí kọmọ yẹ kọmọ tán. Èèyàn mẹ́ta ni ò fẹ́ràn ara wọn. Màá tó fi kan kún, òkòbó ò ní fẹ́ràn obìnrin. Bẹ́ẹ̀ bá jókòó bó kí ló fẹ́ fi ṣe? Olóríire ò ní fẹ́ràn olórí ibú. Kò di méjì. Ìkẹta ni pé olówó ò ní fẹ́ràn tálíkà o. Ìkẹrin tí màá fi wá kún ni pé ẹni tó bá ti gbọ́ngbọ́n àgbọ́njù kò ní fẹ́rẹ̀ ní ọgbọ́n torí pé yọ gbogbo ìgbà ní ọmọ fẹ́ kí ọgbọ́n àgbọ́njù rẹ̀ kó ṣiṣẹ́. Ṣé ẹ mọ̀ sọ̀rọ̀ ta nínú ìṣẹ̀ṣe? Màá sáré lọ síbẹ̀. Bọ́ bá pé bẹ́ẹ̀ bá ní tó bá pé bẹ́ẹ̀ bá kọ̀ káwa náà ká gbé yẹ̀ wò. Tó ìṣòro ta nínú ìṣẹ̀ṣe tó jẹ́ pé tá a bá kíyèsí yóò sì máa jẹ́ ìṣòro lọ títí láéláé. Tá a ní láti panẹ̀. Torí pé bàbá eradicate ẹ̀ lákòókò ní gẹ́rẹ́sẹ̀ tá a wà yìí yọ́ mọ̀mọ́ tẹ̀síwájú. A ti gba òyìnbó láàyè pé kó máa darí wa. A ti gba òyìnbó láàyè pé kó máa darí wa. A ti gbé ogbe orí wa ti gbé fún kọ̀lọ̀kọ̀lọ̀. Spirituality ẹnikẹ́yìn máa lò.
religion ẹnikẹ́yìn ò gbé dání, kò sí ti ń jẹ́ religion, ti ń jẹ́ spirituality coexist. Bí ó bá sí ẹ̀mí tí ń bẹ nínú ẹni tí ń jẹ́ spirituality yẹn tó jẹ́ pé ìní ẹ̀mí, báwo ni ààyè ìmọ̀ ìjọsìn ṣe fẹ́ wà? Ẹ̀mí tí ń bẹ nínú wa yóò gbé ohun tá a máa ṣe níwájú ayé jáde, yóò wá máa di ìjọsìn, which is religion. Nígbà tá a bá ń ṣe, ẹ̀mí kò ní dá sọ fúnra rẹ̀. Ẹ̀mí ò ní dá sọ fúnra rẹ̀. Ókè, babaláwo ní ọgbọ́n ifá ń bẹ nínú àbí ọjà ní kinní kùn. Bó ṣe jẹ́ aníkinní kùn, bó o bá sọ jáde kó o fi jókun, kó o fẹ̀yẹ kún, kó o fẹ̀rín kún, kó o fàwàdà kún, kó o fi gbogbo ìjọsìn kún, ǹjẹ́ gbogbo ẹ̀mí tí ń bẹ nínú rẹ ṣé yóò padà wúlò títí lẹ́yìn wọ́n ọ̀la? Òyìnbó ní ń díjà alẹ́ láàrin àwa tá a jó níṣẹ̀ṣe. Òkè Adó ni, Òkè Ọlọ́ta ni. Ẹjá kíyèsára o, òyìnbó ní ń darí wa o. Ẹ̀yin bàbá wa, èmi ń sọ ni, tó bá jẹ́ pé owó tẹ̀ bá rí bẹ́ẹ̀, àbówó tẹ̀ bá ń gbà bẹ́ẹ̀, àbẹ́yẹ tẹ̀ bá jẹ́ mẹ́ẹ̀, inú ọ̀bà máa jẹ́ pé ẹ ti jèso yẹn o, tí ó wà máa méyìn kan àwa lẹ́yìn wọ́n ọ̀la. Ẹjá kíyèsí, bó ti wulẹ̀ ká ní owó tó láyé fúngbà díẹ̀ ni. Nítòótọ́ oníkálukú ń sànà kórúkọ rẹ̀ ọmọ parẹ́, kórúkọ rẹ̀ ọmọ run. Orúkọ ta ni ọmọ parẹ́, ta ni ọmọ run yìí? Bí ọ̀bá nírun, ẹ jẹ́ ká jẹ́ kó bẹ níbi orúkọ dáadáa. Kò ṣẹ̀ṣẹ̀ dìgbà tá a bá tó jàjà àjàkú dórógbó ká tó sọ pé látò yanjú nǹkan. Ṣebí kó lè dání bó wà làbáká? Ṣebí kó lè dání? Tó bá jẹ́ pé lórí kó lè dání, kò yẹ kí wọ́n bá a sọ̀rọ̀ ká sọ pé àní fẹ́. Tó bá jẹ́ pé lórí kó lè dání, kò yẹ kí wọ́n bá wa sọ̀rọ̀ ká sọ pé àní gbà. Tó bá jẹ́ pé lórí kó lè dání, kò yẹ kí wọ́n bá wa sọ̀rọ̀ ká wá sọ pé tinú wa láṣẹ. Ìṣòro tá a ní nígbà nì tó bá orílẹ̀-èdè wa débi tó dé yìí la fẹ́ máa fà ìbánú ṣẹ̀ṣẹ̀ o. Tá a bá sì fẹ́ kó gòkè, tá a fẹ́ kó gbilẹ̀, àfi ká ṣera wa lóṣùṣù ọwọ̀. Torí pé tá a bá jùmọ̀ jọ ṣe yóò mú orí wá, ṣùgbọ́n bẹ́ẹ̀ nìyàn bá dá sí kò lè wúlò. Ẹ kíyèsára, ẹ jẹ́ ká kíyèsára, ẹ jẹ́ ká kíyèsára. Lówe lẹ́yìn bàbá alẹ́ jẹ́ kó yá pé la máa ń lùlù àgídìgbò, ọlọ́gbọ́n máa jó, ọ̀mọ̀ràn ó sì máa mọ̀ ọ́. Spirituality and religion. Tó bá jẹ́ pé òyìnbó ló bá jẹ́ ìṣòro wa, ẹ jẹ́ á fi òyìnbó lẹ̀, ká máa sọ èdè tiwa, ẹ jẹ́ ká máa sọ. Pàápàá jùlọ láti máa fi ṣe ìfimúlẹ̀ ìlànà ẹ̀sìn wa. Kì í ṣe pé bàtà bá tó jẹ́ orúkọ òyìnbó tàbí tá a bá tó ní headline èdè òyìnbó ńlá tó sọ pé àjórúkọ o. Ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe jẹ́. It's a words tó jẹ́ pé kò sí ìran tàbí ẹ̀yà tí o lè pè. Ṣé dandan ni ká sọ̀rọ̀ alédè òyìnbó ni kó tó di pé látò máa jórúkọ? Bẹ́ẹ̀ ló ń bá dárúkọ lè júbà rẹ̀ pé kí lórúkọ lè júbà yé. Òun gangan mọ̀ pé òyìnbó lè rí pé ó fẹ́ kó tẹ̀síwájú ni. Tó bá fẹ́ kó tẹ̀síwájú, lọ́ọ̀rẹ́ wá orúkọ eléyìí tó jẹ́ pé wàá jẹ́ látara ìṣẹ̀ṣe. Tó jẹ́ pé gbogbo ìran ayé ní ọmọ bẹ́ẹ̀ pé ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe jẹ́. Ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe jẹ́. Èmi tiẹ̀ fẹ́ rọ̀ wá gan pé ọba tiẹ̀ nílé ìjùbà kọ̀ọ̀kan, ẹ jẹ́ àwọn ọ̀nà borúkọ tí ń jẹ́ ìṣẹ̀ṣe yẹn bí ó ṣe máa wà nínú orúkọ yẹn. Mi fẹ́ máa sọ̀rọ̀ kọ́ mọ̀ dàbí wọ̀ jẹ́ pé oníkálukú àlà ń kọ̀ndẹ̀mù àwọn ìrìn àjò kan. Rárá o. Mò ń sọ tèmi bínú mọ́lẹ̀ ṣe darí mi ni o. Torí ọ̀pọ̀lọpọ̀ ilé fátà ń dá sílẹ̀, orúkọ ọ̀fẹ́ ẹnìkọ̀ọ̀kan wa la fi ń dálẹ̀. Orúkọ ilé ìfẹ́ ẹnìkọ̀ọ̀kan wa la fi ń dá sílẹ̀. Ọ̀kànràn òdì, ọ̀gbàràbọ̀gbè, àtẹ̀fún, kìnìkan tẹ́ǹpù, gbogbo ẹ̀ tẹ́ǹpù náà là ń lọ. Nígbà bá dárúkọ Ọ̀fà tiwa lédè òyìnbó láfi parí ẹ̀. Tí ó kọnu Christiana Abdulwakil sórúkọ nìyẹn. Ẹ jẹ́ ká kíyèsára. Èdè òyìnbó àgbọ̀ Yorùbá náà tó ń sọnù máa lọ́wọ́.
bàbá wo àwọn àtẹ̀sẹ̀ orí wa mọ́sálásí jẹ́ nígbà tí wọ́n dé muslim is a muslim wọ́n dé ibi tó ti dùn ún pè fáwa ń bẹ táwa ń pè ní mùsùlùmí ìtumọ̀ kan náà lóní wọn ò bá àmọ́ pè dáadáa wọ́n sáwò pé àti rí pé ìran èèyàn wọn wà nínú ìta pé tí ò ní rí pé gbogbo ọ̀nà tó wà wulẹ̀ kó gbà fífún mọ́ kó fún yín mọ́ mùsùlùmí kò sì bó tilẹ̀ kó pé ó rí pé ní sá ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe jẹ́ ìṣẹ̀ṣe religion ó túmọ̀ sí pé àwọn òyìnbó ní ọmọ lòyún tá a bá délẹ̀ Arab níbi tí ó ti jẹ́ pé a fẹ́ fi èdè Arab kún ní tí ń jẹ́ ìṣẹ̀ṣe wọ́n wá pè ní ìṣẹ̀ṣe àdínì yẹn ó túmọ̀ sí pé ìṣẹ̀ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe ẹ̀yà bẹ́ẹ̀ tí ń bẹ́lẹ̀ lárúbáwá náà nítorí náà sọ nù tá a bá dọ̀dọ̀ tí wà ní màá ní ká pè ní ẹ̀sìn ìṣẹ̀ṣe gbogbo orúkọ tá a bá kọ́ nílé ìjùbà wa níbo la lọ a lọ sílé ìṣẹ̀ṣe ni ilé ìṣẹ̀ṣe là ń lọ ṣe mọ́sálásí jẹ́ ìyẹn jẹ́ ọ̀rọ̀ ìta sọ síwájú ẹnìkan sọ pé ká mọ́ nílé ìjùbà mọ́ bàbá nílé ìjùbà níbo láti máa ṣe ìjírèrè ara wa ẹ jẹ́ ká kó ara wa jọ tó bá wá jẹ́ pé ifá kan bá wá bẹ tó bá against ẹ̀ ẹ̀yin bàbá wa lè kọ́ wa o ṣùgbọ́n gbogbo ibi tí lè ìjùbà wà nílẹ̀ káàárọ̀ òjíire níbẹ̀ ní ìṣẹ̀ṣe kù sí ibẹ̀ láyé bá mo fi ayẹyẹ eléyìí mo fi ń gbóṣùbà òṣùbà káre fún ìlú ọ̀là bó ṣe kéré tó bó ṣe tóbi tó ilé ìjùbà méjì ní bẹ́ẹ̀ kódà èyí tó jẹ́ lẹ́ẹ̀kejì bóyá lára èyí tó tó ní gbogbo orílẹ̀-èdè Nàìjíríà wáyé gbọ́mì bá wa tó alẹ́ rẹ̀ ní tí ọjà ìjọ sọ pé eléyìí tóbi jùlọ àwọn bàbá yìí kò wá síbi kò sí bá ti sọ̀rọ̀ òde ìdìbò mẹ́kùn táà ní sọ̀rọ̀ ìdìbò kò sí bá ti sọ̀rọ̀ ìdìbò táà ní sọ̀rọ̀ òde ìdìbò mẹ́kùn ní gbogbo tí ń yí àgbáyé ìlú ọ̀là bó ṣe kéré tó bó ṣe tóbi tó ní wọ́n ṣe púpọ̀ ní ìṣẹ̀ṣe o ṣé ti lè jùbà ní ọ̀fẹ́ lójú àgbára ayé tí ọmọ ìlú wọn ti máa dálé ìjùbà alẹ̀ wọ́n gbìyànjú nílùú Ìlọrin bẹ́ẹ̀ bá dé Ṣàwó ẹ bá lè ju abijá tí ń jọ́sìn wọn ìparí ẹ̀ kí wọ́n mọlẹ̀ kọ́ ràn wọ́n lọ́wọ́ bẹ́ẹ̀ bá dòde owó dé ẹ bá wọn bẹ̀ wọ́n nílé ìjọsìn tó ṣe fọlá ìtọrọ bẹ́ẹ̀ bá dọ́jà ọbẹ̀ ẹ bá wọn bẹ̀ wọ́n nílé ìjùbà eléyìí tó ṣe fi ọlá ìtọrọ wọ́n ní nílùú orílẹ̀-èdè Côte d'Ivoire eléyìí tó ṣe fọlá ìtọrọ ṣé tó kò rí sẹ́ni ká wí ṣé tìlú ká ní ká sọ àti gbogbo àwọn ìlú lọ bẹ́ẹ̀ tíjọ́sìn sì ń wáyé k'Olódùmarè kó ràn wá lọ́wọ́ kì í sọ̀là nìkan àwọn mọ́sífà wà ń bẹ̀ ìsoko wà ń bẹ̀ ọ̀gọ̀rọ̀ ìlú ń bẹ níbẹ̀ léyìí tí ìṣẹ̀ṣe gbilẹ̀ ń bẹ̀ téèyàn ó sì máa fọlá ìwà wọn ìṣe wọn tá sì máa fi tọrọ dọ́là mẹ́ran kó náà wọ́n yàn kan gbèsè lókùn tó lówà rẹ̀ ọ̀yàn nínú ìṣẹ̀ṣe àti ń gba àwọn àtọ̀húnrìn wá láàyè láti jẹ́ kí wọ́n máa darí wa ẹ má jẹ́ àtorí owó ni mo ṣe sọ síwájú lẹ́ẹ̀kan pé tí kìí ṣe pé ará inú ilé ní ń fún ará òde lọ́wọ́ wípé máa ṣe báyìí kò ní hu ọ́ tá a bá wá rí èèyàn tí bá wá ń ṣètò ìrìn àjò bẹ́ẹ̀ irun mọ̀lẹ́ ṣe tán àti mú ẹ má jẹ́ káàrin wa ó bàjẹ́ ẹ má jẹ́ káàrin wa ó dàrú torí pé bógiri ọ̀bá lanu aláǹgbá ò lè wọ̀ bẹ́ẹ̀ ìkóra wa jọ ìṣera wa lọ́kan yóò jẹ́ kógun ó dùn jà ọmọ mélòó lẹ̀dùn bí tí ó fi yẹn kanu àtúwábà fẹ́ni kọ̀ọ̀kan wa láṣẹ Èdùmàrè ẹ ṣé.